fẹ́ sọ sí but two things ni mo fẹ́ sọ. Okay. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé nǹkan tẹ́ ka fúnra yín nísìn ẹni wọn tó bá fi èdè míì ṣàlàyé Quran tó bá fi èdè míì sọ̀kalẹ̀ kò ní yé yín èdè tí wọ́n fi ń kà fún yín ṣẹ́yìn lérò pé máa yé yín nígbà tí ó ń ṣe Arabic lẹ fi ń kà. Ẹ má bínú, àwọn wo ni wọ́n ń bá wí nínú Quran tí wọ́n kà tá ti ń sọ̀rọ̀ yẹn, àwọn wo ló ń bá wí bẹ́ẹ̀? àwọn gbogbo ayé ni wọ́n bá wí bọ́ Nǹkan tá a máa ń sọ náà nìyẹn, ẹni sùúrù tẹ tó sọ̀rọ̀ ẹ jẹ́ kí ms ṣe verse kan fún yín tó bá ti kà fún yín tẹ bá ti wá ń parọ́ ó kọ ẹ̀yìn àti àlàkẹ́ gbàgbọ́ náà. A lè lọ ẹ máa yanjú ẹ tẹ tó tẹ̀síwájú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì pé. sẹ́yìn máa ń gbà tó bá ń gbé yín lọ bòmí tó bá fẹ́ ṣàlàyé fún yín. No, a lọ bì kankan ibi táwa náà la wà Prince ẹni sùúrù a lọ bì kankan Prince ẹni sùúrù. Ẹ ti sọ́ọ̀sì pé gbogbo ayé ni èmi wá fẹ́ fi nǹkan hàn yín pé kẹ má fi kún Quran kẹdẹ má yọ kúrò ibẹ̀ náà la yìí wà. ìgbà tẹ́ ń fi English tún sí ṣó wá yé yín ẹni sùúrù mo fẹ́ kẹ́ ṣàlàyé fúnra ara yín wọ́n ní àwọn lè fi èdè míì wọ́n ní wọ́n lè fi èdè míì ṣàlàyé Al-Qur'an kó yé yín English lẹ fi ń ka yìí nísìn nígbà tẹ́ bá fi àrọ̀bí yá kà báwo ló yẹ fẹ́ yé yín. Prince ṣe ti ṣàlàyé tán ẹ jẹ́ ká ṣàlàyé nǹkan tí wọ́n ń sọ ń bèbè yẹn wọ́n ń bá àwọn lárúbáwá wí mi mọ̀ bí ẹ mọ fásì yẹn pé tí wọ́n bá sọ kalẹ̀ lédè míì fún wọn kò lè yé wọn àyàfi kó jẹ́ èdè wọn ẹ jẹ́ kó síbẹ̀ fún yín kàkà fún yín àwọn ọmọ lárúbáwá ló ń bá wí ẹ̀yin ní gbogbo ayé wọn ọba gbogbo ayé wí yòó wọn ọba yóò bá wí bíbá. No Prince ẹni sùúrù Prince ẹni sùúrù nǹkan tẹ sọ́ọ̀sì ẹni gbogbo ayé ló ń bá wí èmi fẹ́ kẹ́ mọ̀ pé àwọn lárúbáwá ló ń bá wí àwọn ọ̀ràn Kùrẹ́ṣì so ni wọ́n ń bá wí bíbá kò kún àwa ọmọ Yorùbá ọ̀rọ̀ tẹ́yìn sọ́ọ̀sì ní gbogbo ayé kẹ́lẹ̀ kó ọ̀rọ̀ yẹn jẹ. nǹkan mi ò ní kó jẹ. ẹ ti ń parọ́ mọ́ Kùránì nígbà yẹn nìyẹn. mo parọ́ mọ́ Kùránì. Ok, ẹ má mú tiwọn ẹ̀yin moderator ẹjọ́ tí wọ́n lẹ̀ moderator ẹ má mú tiwọn ẹjọ́ ẹ má mú tiwọn. No ẹni sùúrù ẹ wo bíbá nǹkan tó bá fẹ́ sọ tí ò bá sínú Kùránì àwọn òkè ń gbà ibo ni wọ́n ti rán Kùránì gbogbo ayé ni. Gbogbo ayé ò sínú nǹkan tó dára. ó wà náà Kùránì fún wa náà ẹni sùúrù senator ibo ló wà. illa rahmatan lil alamin wọ́n sọ sínú ẹ lọ ká àyà yẹn pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Quran kí ni ká bá ń gbé jáde. Tẹ́nitọ̀ ẹ̀ pa máìkì yín náà ìjọ. Máìkì wọn máa já yín bọ́ o. Ìyẹn máa ń rọrùn láti sọ fún wọn, wọ́n á kàn lanu ní gbogbo ayé ni. Ibi ìbàyẹ̀ wọ́n ń ṣàlàyé fọ́wọ́n yẹn pé tí wọ́n bá sọ Kùránì kalẹ̀ fún yín lédè mi, ẹ ní gbàgbọ́. Wọ́n dẹ̀ yà sọ kalẹ̀ lédè èdè yín fún yín, ẹ̀yin náà sọ pé gbogbo ayé ló ń bá wí. Ó ti ẹ̀dá òun rẹ̀ ó tún kọ́ síbẹ̀. Ẹ̀jẹ̀ àtúnkà Kùrẹ́ṣì, wọ́n tún sọ wọn èèyàn tó ń bá wí Kùrẹ́ṣì. Ẹ̀dẹ̀ wọ́n máa parọ́ mọ́ Kùránì. Ẹni sùúrù gbogbo lé. Ẹ̀gbẹ́ Kùránì Ìlọrin náà ti di Kùrẹ́ṣì. Ìlọrin Kùrẹ́ṣì làwọn náà ń jẹ́. Àwọn ọmọ bọ́dà. MS tó dé ẹ̀kan sí vaasi yẹn máa bá wọn délé padà Kùránì 5. Ìlọrin àtàwọn ọmọ òkè ogun yẹn. Kùránì 5:101 yẹn ẹ sáré bá wọn ṣe tó dé. Àti níbi ẹ báyìí bánu Kùránì ni ó lè ṣọ́ọ̀kì yín bákan bọ̀ bẹ́ẹ̀ bá ṣe bá ní kẹ́ ṣe gbà. Ok Muslim ní sínétọ̀ náà ẹni sùúrù àmàbà yín sọ̀rọ̀ sọ. MS ẹ ṣí Kùránì yẹn tó dé wọ́n lọ ń sáàṣì Google ní bó ṣe wà yẹn. Ẹ ṣí Kùránì 5:101 yẹn kàkà fún àwọn tó ń gbọ́ wa tí Prince tó dé. Ok. So ẹni tó bá fẹ́ gbèjà Kùránì nǹkan tá a là sọ ogúdọ̀ gbà bá a là ṣe sọ. So tó bá fẹ́ fi kún gan wàá rò dáadáa Allah ló lè parọ́ súnà bọ̀ tó bá di jọ́rọ̀ Kùránì ní ogúdọ̀ lẹ́ẹ̀bẹ̀ wàá gbà bẹ́ẹ̀. ṣe fẹ́ ka verse tí mo kà fún yín àbí. Ẹ mú verse náà ìfẹ́ mú jáde yẹn ẹ máa ẹ sọ ká ṣe síta. Ẹ lọ sí Quran 21. 21 kí ni. 107 21:107 ìwé ìdí check ẹnsìn. Ok àwọn ọba yẹn ṣe ń sìn ta ló ń sọ̀rọ̀ ṣé Prince náà ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ọkọ nìyẹn. Àwọn wọn yàtọ̀. Òyìnbó àbí tọ̀rí. Tawhid ló ń sọ̀rọ̀. Ok ohun yẹn ló jó ohun yẹn jó ohun Ọlájúwọ̀n. Ẹ jọ̀ọ́ ẹ mútu ariwo wà lọ́dọ̀ yín nbọn bẹ́ẹ̀ lómi ò ṣe ní. Tọ̀rí ìdìyẹn gan kí ní ẹ̀kọ́ àdọ̀ yìí fò. Gbogbo ẹ̀ ló tán lọ́lẹ̀ bíi dénjà yìí. 21:107. So
ms ò bá ti ṣàgẹ́ ọkọ̀ jẹ́ ká ka kìíní jáde náà. ṣé ti bí yẹn mo ti ìyẹn náà ti wà ń bì. ok ó yá òun ẹ rẹ̀. kàkà fún wọn sódọ́ tó lè wọn nílé kan ẹ máa gbọ́ this Quran 5 verse 101. ó ní ó. ẹni sùúrù ẹ ó dọ̀ ní ẹ má bínú màá lísìn sí nǹkan tó fẹ́ ká. a máa ṣe ẹjẹ náà ẹ mú tùnú ẹ ká tiẹ̀ kọ́kọ́ ẹ jẹ́ ká ka ilé ìtàn náà a máa kà nǹkan tẹ a ti ṣí nǹkan tẹ ní ká ṣí a ti ṣílẹ̀ fún yín already. Prince a máa wọ́n bá máa yín gbé kà síta ń sìn ẹ má ṣe ìyọnu Prince wọ́n ti gbé síta. a fẹ́ pass message lé síta ni. ẹ jẹ́ kan sọ̀rọ̀ Prince eléyìí a kàn fẹ́ pass ẹ̀ fáwọn èèyàn wa ni èyí tẹ́ ní kí n gbé wáyé ó sì wà lọ́wọ́ mi máa ṣí ń sìn. a ti gbé síta a máa kà jáde ń sìn. èmi lẹ́ ń treat lọ́wọ́ kò ń ṣàwọn èèyàn wa lẹ́ ń treat èmi lẹ́ ń treat lọ́wọ́lọ́wọ́. ẹ aláàtì tí yẹn jẹ́ ká kàn tiẹ̀ ká jáde. èmi mo lè fún ní báàsì. ẹ a ti gbé jáde a máa kà. ok ó yá. ẹ kàn yanjú eléyìí náà. wọ́n lè farabalẹ̀ ara kí dédé. Mr. Toyib ẹjọ ẹ má tan máìkì kó má yàn pé wọn máa tún já yín bọ ẹjọ jẹ́ kí everything lọ lẹ́sẹẹsẹ ẹjọ kó lè easy. ẹ jẹ́ àkọ́kọ́ lọ dúró sáré nù. Now ẹ máa gbọ́ ó ní all believers. ẹ̀yin mùsùlùmí òdodo. Do not ask about any matter. ẹ má ṣe béèrè nípa ọ̀rọ̀ kankan o. Reason tó ṣe ń béèrè question nìyẹn o which if made clear to you may disturb you. tí a bá fi hàn yín tó hàn sí gàdàgbàgàdà tó bá máa yọ yín lẹ́nu. But if you inquire about what is being revealed in the Quran, tó wá ti jẹ́ nípa nǹkan tí ó wá láti inú Kùránì ni. it will be made clear to you. wọ́n máa jẹ́ kó hàn sí ẹ gàdàgbàgàdà. Allah has forgiven what was done in the past. Allah máa dáríjì ẹ nípa nǹkan tó bá ti ṣe tó lọ sẹ́yìn. And Allah is all forgiving, the most forbearing. Now, you can be aláforíjì. Verse in Isa, Prince, oh yeah, Tomai. To be verse in. Yeah. All right. So the way Kuambe. Only we have sent Eka. Al-Quran ni wama arsalnaka illa rahmatan lil alamin. Àárín ìwà Nábì tí gbogbo ayé kò lè máa jẹ́ ìkẹ́ fún wọn. Sí gbogbo ayé kò ń ṣe sí àwọn Lárúbáwá nìkan. Okay. Yeah? We have sent you, O prophets, only as a mercy for the whole world. All right. Ṣé fẹ́ ṣàlàyé àbí kí n ṣàlàyé? Ẹ ṣàlàyé. Ẹ ká fún yín mic. Now, and keep repeating that wípé àwọn Lárúbáwá ni wọ́n rán Ànábì sí. This prove it that wípé gbogbo ayé kó dẹ̀ wà níbẹ̀. Ṣé believe eléyìí àbí àwa náà la kọ́ síbẹ̀? Eléyìí tẹ́ gbé wá yìí máa. Ṣàlàyé tọ́nà ilé kan ṣàlàyé tí yín ìbára náà máa ka ti wá ẹ ṣàlàyé. Ẹ má ní ṣàgbàgbọ́ ẹ ṣàlàyé tí yín ẹ ṣàlàyé náà àwọn náà máa ṣàlàyé. Àlàyé mi máa lọ lẹ́yìn ìbéèrè. No ẹ ṣàlàyé àwọn náà máa ṣàlàyé tí wá ní. Ẹ ṣe máa sọ fún wa pé. Terry, just yes or no, ó máa mú mi ṣàlàyé gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí. No, ẹ wò tí ẹ bá ti lè ṣàlàyé ṣé káwa náà ka tiwa àwa náà máa ka jáde tẹ́ ẹ bá ti lè ṣàlàyé. Nǹkan tó lè mú kẹ́ má believe àyà yìí. Àwọn àyà yòókù náà definitely kò yẹ kẹ́ believe ẹ̀ ẹ jẹ́ kí wọ́n kàn sí. Ẹ ṣàlàyé aláǹgbàlàyé yín. Àní àlàyé mi máa lọ lẹ́yìn iṣẹ́ believe abẹ́ believe. Ẹ̀hún gbogbo lè bí àkàwà ka tiwa wọn ọ̀rẹ́ ṣetán àti ṣàlàyé. Àyà mi wà tó tún sọ̀rọ̀ tó tún yàtọ̀ sí eléyìí o. Tó sọ pé òun rán. ms ẹ jẹ́ ká tiwa tí wọ́n bá ti lè ṣàlàyé because àwọn ò ní táìmù ẹ ṣàlàyé wọ́n ní kẹ́ ṣàlàyé ẹ ní ká kọ́kọ́ sọ yes or no nà ẹ ṣàlàyé nǹkan tẹ́ gbé síta. Please ẹ ṣàlàyé à ń gbọ́ yín. Ok, àlàyé tí mo fẹ́ ṣe lórí yes pé ṣe believe ayáyé ẹ believe ẹ. Ṣé bá abáyín ṣe Kùránì bábáyín gbé síta ni ẹ kà náà ń ká tún kéré ká àgbàgbọ́ lábáyín gbé síta. Àbúrán tẹ́ ń kà náà lèmi náà kà yìí. Ẹ ká ẹ tú náà ṣe bá ti báyín gbé síta. Mo ti tú ṣé kí n tún tú ni. Àlàyé mi wá ní. Ok, ẹ jẹ́ káwa náà fi tiwa ṣẹ́ ti tután ẹ jẹ́ ká tú tiwa ń gbà yẹn ó yá ẹ ṣe. Ṣé wàá nígbàgbọ́ wípé ọ̀n rán Ànábì sí gbogbo ayé ní ìsìn abẹ́ nígbàgbọ́ ẹ̀. Ẹ jẹ́ ká tábà ti tu a máa rí ibi tí wọ́n kọ́ sí ẹ jẹ́ káwa náà kà ms ó yẹ gbé jáde pẹ̀lú tẹ̀síìrì ẹjọ́. Ẹ ká ṣí tẹ̀síìrì ayé àtẹ̀gbé wá ìkúrà fún sí. Nǹkan tó máa ń ṣàlàyé Kùránì fún gbogbo ẹni tó bá ń wò wá táfà kan bá ti gbé ayé kan wá bá yín ẹ gbé tẹ̀síìrì kẹfì wò wọ́n máa ṣàlàyé Kùránì yẹn dáadáa fún yín so àwọn oníṣàgídí mi wà nǹkan tó bá kà àwa náà máa kà tí wọ́n gba ayé máa bá wa rí.
jù bẹ́ẹ̀ lọ àwọn ohun ṣàgídí à ń ẹ pariwo bá à sì ń jà. dáhùn ìbéèrè tí wọ́n bí lè wọ́n ní sẹ́ ẹ mútù náà sheik ẹ mútù tẹ bá wọlé àgbàlagbà ní ẹ kì í ṣọmọdé. Bàbá ẹ fi wọ́n lẹ̀ kó má jẹ́ pé èèyàn kan wọ́n bá sọ̀rọ̀ ẹ má jà wọ́n bọ́ lọ. Ẹ má jà wọ́n bọ́ ẹ jọ tẹ bá ti wọlé ẹ̀yin muslim kó má dàbí pé èèyàn kan ló wà lókè tẹ bá ti wọlé ẹ pa máìkì yín ṣẹgbọ́ ẹ jọ tẹ bá ti wọlé padà ẹ pa máìkì yín. èyí tí mo yọ ọmọ ìkéré tí ó dúró sálẹ̀ ọmọ ìkéré ni wọ́n máa ń ta ọ̀rọ̀. Àwa gbogbo wọn lè àgbàlagbà lọ́dọ̀ tèmi kò. àní kò mọ tó ń sọ ni mò ń sọ fún ẹ. sọ ẹ̀mí ẹ̀sọ́ yẹ ẹgbẹ́ jáde ẹgbẹ́ tẹ̀ sí ẹ̀ jáde káàkà fún gbogbo èèyàn kí gbogbo ayé rí. ó dà pé mọ̀ọ́dúdì yóò ṣàlàyé ẹ̀ dé 111 torí ẹ̀ mo fẹ́ wait tó ṣàlàyé 107 yẹn nìkan. Ẹ ká èyí tó wà níbí náà ó kàn ṣàlàyé ẹ̀ ni ó ṣàlàyé. Ok, ẹ máa gbọ́ àwọn tó ń bá wí o. This verse 107 can also be translated as. Wọ́n ní ìwé ẹ̀hún Kùránì tá à ń kà yìí 107 yóò wọ́n lè tú sí. We have sent you only as a blessing for the people of the world. A ti rán ìwọ Muhammadu kó jẹ́ ìbùkún sí àwọn èèyàn ayé yìí. In both cases, it will mean that the appointment of the holy prophets. Ní gbogbo ọ̀nà ó máa túmọ̀ sí pé o jẹ́ ẹni tí a yàn kó jẹ́ òjíṣẹ́. Is indeed a blessing and mercy of Allah. Ó máa jẹ́ ẹ̀hún ìbùkún àti àánú látọ̀dọ̀ Allah. To the whole world. Fún gbogbo ayé. This is because he arose the neglectful world forth, its endlessness. Torí ó gbé dìde fún àwọn tí wọ́n gbọ́ tí wọ́n kọtí ikún. And gave it the knowledge of the criterion between truth and falsehood. Tó dẹ̀ gbé dìde nípa ìmọ̀ fún òótọ́ àti fún àwọn tí wọ́n nígbàgbọ́. And warned it very clearly of both the ways of salvation and ruin. Kó dẹ̀ jẹ́ olùkìlọ̀ fún wọn nípa àwọn tí ó ní ìgbàgbọ́ àti àwọn tí wọ́n ti parun àwọn tó ti ṣìnà. This fact has been stated here to tell the disbelievers of Mecca. Òótọ́ ìtì lélẹ̀ pé kó lè jẹ́ fún àwọn ará àwọn tí wọ́n gbàgbọ́ nílùú Mecca. Ẹ̀yin èèyàn ṣé ká máa yìí ká lọ Prince? Ṣé ká yìí máa ká lọ? Wọ́n bá ti gbé any verse wá fún yín ẹ lọ chitep sí ẹ máa rí tó máa ṣàlàyé ẹ fún yín. So ó ti sọ Mecca kan lè tún máa kà lọ ní ó yá ẹgbẹ́ of Mecca that they were quite wrong in their estimates of the holy prophets. Torí wọ́n ṣe nǹkan àìtọ́ sí Muhammadu ẹ bá wa mú ẹjọ́. That it was an affliction and distress for them because they said. Torí ó jẹ́ nǹkan tí kò tọ́ fún àwọn tí wọ́n ṣe òdodo. Because they said this man has sown seeds of discord among our clans. Torí Muhammadu ó ti so àwọn èso kan láàrin wọn. And separated near relatives from each other. Tó dẹ̀ ó ti ṣe ìpínyà láàrin àwọn ẹbí kan. Ó pín àwọn ẹbí wọn, ó pín wọn náà bẹ́ẹ̀ yẹn the same thing tó ń ṣe fún nílẹ̀ Yorùbá. Òun náà lọ ti gbé wa débẹ̀ yẹn. So Prince kò sí wọn abẹ́ kà ń bí yìí àwọn ó ti sọ ìlú Mecca ló ń sọ ẹ bá dẹ̀ tó fẹ́ ká tún gbé tẹ̀ sí ìlú jáde. Tí Muhammad bá sọ pé àwọn rán mi sí gbogbo ayé Mecca ló ń sọ. Àwọn Àràbù ẹgbẹ́ ẹ̀ ló ń sọ kò sí nǹkan tó kan ọmọ Yorùbá. Ẹ jẹ́ káwa wá lọ mú verse táwa wá kà yẹn káwa mú wá kí Prince wá ṣàlàyé àwa ti ṣàlàyé tọ̀dọ̀ ti wá sí bí. Ẹ jẹ́ káwa wá mú tọ̀dọ̀ ti wá kí Prince wá ṣàlàyé. Prince ṣe wà ń bẹ̀. Mo wà bí báyìí mo ń gbọ́ yín. Ọ̀rà ẹ ṣí Quran ní sí Quran 26. No Prince ẹ mọ̀ bóyá béèrè lọ́wọ́ àwa yes or no nǹkan tá a kà fún yín ṣebí Quran yín ni ṣèbó yé yín. Mi ò béèrè question gbogbo ayé Mecca ni a ti jẹ́ kó yé yín òun mo ṣe ń wò ìgbà tẹ̀yọ́ kọ́ gbé jáde. Ó pọ̀ gan ẹ máa jẹ́ ẹ lọ mú 20 verse jáde. Tó sọ gbogbo ayé a máa mú fún yín jáde báyìí pé Mecca ló ń sọ Mecca. Ṣé kí n fún yín ní mi kẹ́ tó kúrò ń bẹ abẹ́fẹ́ lọ sí. ẹ tún mú mi jáde Mecca tó ní. Ẹ lọ sí Quran 8. Verse. Ẹ hold on no. Ẹ̀yin ẹ kàn máa tán àwọn tẹ máa tán àwọn ọmọ lékè oyin lẹ máa tán o.
àwọn ọmọlé kí ní wọn máa tàn people of mecca people of the world wọ́ọ̀dù ń bo kí ló kan wọ́ọ̀dù pẹ̀lú Saudi Arabia. sẹ́ni tó yẹ pé ìlú ẹnìkan ló mọ̀ ń gbà yẹn kódà aláàsọ pé ṣe láyé dàbí carpet ṣé ibi tó rí iná ọmọ ni. ó láyé dàbí carpet báyìí tó àbí ìgbà tó tẹ́ bẹ́ẹ̀dì tó tẹ́ lọ rẹ̀ ó ní tóòrùn bá máa yọ báyìí òòrùn máa ń yọ láti inú omi rọ̀fọ̀rọ̀fọ̀ ni òun ti máa ń jáde ó ní tó bá tún fẹ́ wọ̀ náà ó lóun máa lọ wọ̀ sínú omi rọ̀fọ̀rọ̀fọ̀ Allah àti Muhammadu wọn mọ sáyẹ́nsì. bàbá wèrè ni Allah àti Muhammadu. sáyẹ́nsì tẹ̀ ti pọ̀jù fún wọn. wọn jẹ́ nkúrọ́ kan fún yín láyé nígbà tó ti wáyé wọn mọ nothing ibi tó wà yìí nìkan náà lọ. olóòdò lọ́wọ́ méjì orí Allah àti Muhammadu rí wọn kú bàjẹ́. àwọn òkùnrin kan ló kọ ànábì kò rí rí. orí Allah àti Muhammadu kú ó dọ́ta bàjẹ́. ìwé wo ló kọjúwe sáyẹ́nsì fún yín ìwé wo ló kọjúwe sáyẹ́nsì fún yín. ṣebí sáyẹ́nsì tó sọ náà là ń sọ fún yín Muhammadu ní òun prince ṣé lóòótọ́ ni ó ní òun máa ń lọ síbi omi rọ̀fọ̀rọ̀fọ̀ pé bẹ́ẹ̀ lòun máa ń wọlé sí ṣé lóòótọ́ ni. ṣé kí mú verse tó ju tí alukuran tó sọ̀rọ̀ sáyẹ́nsì fún yín. ìyanjú ìyanjú náà ẹ jọ. Prince tá a bá yanjú lé tẹ́ ẹ bá mú verse yẹn wá màá tún wá fún yín níbi tí wọ́n ti wá lọ copy verse yẹn. níbo náà ti lọ copy definitely ẹ tiẹ̀ mọ̀ àbí. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ àwa máa tún sọ bí wọ́n ti copy verse yẹn inú ìwé tó ti wà tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n ṣe wà nù Quran yẹn lẹ ṣe máa bá ń bẹ̀ ìwé yẹn dẹ̀ ti wà síwájú Quran. kí ni nǹkan tẹ́ ẹ sọ. Prince nǹkan tí ẹ ń ṣẹlẹ̀ ń lọ ni pé Prince ìmí ìtẹ́fẹ́ lọ mú wá kò yé mi mọ́ èyí tẹ́ mú wá ń sìn a ti fi hàn yín pé Mecca ni ẹ tún lè fẹ́ lọ mú mi wá so ms ẹ mọ̀ kí mo fẹ́ kẹ́ gbé jáde fún wọn ẹ mọ̀ pọ́kọ̀ Quran lọ sọ pé gbogbo ayé ni ẹ gbé Quran 12:2 yẹn jáde verse yẹn 12:2 tó kọ́kọ́ Kùránì lọ sọ kọ́ má ti lọ bòmí wọ́n ní gbogbo ayé ni Allah sọ Kùránì kalẹ̀ fún so tọ́pìkì yẹn lọ́wọ́ dúró lé lórí. ọ̀rọ̀ Kùránì la sọ but ọ̀rọ̀ Muhammadu làwọn lọ mú wá pé wọ́n rán Muhammadu sí gbogbo ayé. sí gbogbo ayé bọ èyí tá a gbé jáde wọn rán sí gbogbo ayé. ms ó ní ìkọ̀kọ̀ tó sọ pé wọ́n ní kí Muhammadu wá ṣe fún gbogbo ayé wọ́n ní kó wá fún àánú àti ìbùkún. èkó mú ròdùnú wá. àti tí bá fi àdìsí kan hàn tí àfààyàn tó dé ẹ lè kàn ṣe fáwọn èèyàn ẹni tó mú ìró ìdùnnú wá fún gbogbo ayé kẹwò nǹkan tó ṣe ẹ ṣí Sunan Nisa'i 40:37 ẹ jẹ́ káwọn èèyàn sáré wò ẹni tí Allah ló mú ìró ìdùnnú wá sílé ayé àti àánú ẹ wo nǹkan tó ṣe fún yàn nílé ayé ṣé ìró ìdùnnú ló mú wá lóòótọ́ àbí orí burúkú ló mú wá. náà ní sáà tẹ́ni kí wá lẹ́ẹ̀kan ṣé kí n gbé wá. mi ní kẹ wá mo ní kẹyìn tọ́jú ẹ lẹ́kẹ gbà mo fún yín báàsì yẹn lẹ mo ní fídíò mo fún yín kẹ gbà dání kẹ gbà. ok sir. kẹ tọ́jú ẹ lè fẹ́ lo anytime ẹ rí lára wa Muhammadu ni àwọn kan wọ́n wá bu míìkì kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí ẹ̀dẹ̀ ni ó dẹ̀ gé ọwọ́ ẹni yẹn ó tún yọ ojú ẹ̀ bọ́lẹ̀ Muhammadu yẹn ya wèrè gan o. olórí burúkú ni bọ̀bọ̀ yìí. kò láàánú rárá bó ti àánú wọ́n dẹ̀ máa kọ́ sí Kùránì pé ó mú àánú àti ìbùkún wá àánú tó mú wá dà. ó lè dẹ̀ lóun náà. ó ti o. òun dẹ̀ jalè wọn ọ̀pá òun. olórí burúkú ńgbà tó tún gbọ́ ọ̀rọ̀ látọ̀run pé tó bá dé ọjọ́ ìgbẹ́ ni ẹ pátá tó ń jí òun á lọ jẹ́wọ́ ẹ̀fọ́ lọ́hùn kọjá kọ́ lọ́hùn dájọ́ tó òun dájọ́ ayé. ok Sunan Nisa'i 40:37 Sunan Nisa'i 40:37 kálí big joe ti rí lẹ̀ big joe rẹ̀ kọ́kàn ṣe àkàngbé sí tóbi. mo ti rí ṣé kí gbé wá ni. tí ẹnìyẹn fi tí ms tẹ́nìyẹn tó dé torí nǹkan ta kà nínú gbogbo vaasi yẹn tó jẹ́ ìfẹ́ fi hàn wọ́n ní Muhammadu pé ó wá pẹ̀lú àwọn ẹ̀kọ́ big joe ẹ̀ lè pa máìkì yẹn jọ. ṣé Prince yóò wà mẹ́ ok wọ́n lọ wò wá. Prince ń wo gọ́gù. ok 40:37. big joe ẹ ti ṣe kinní yẹn kò ṣe dáadáa báyẹn o. mo ti jẹ́ ti rí báyìí ni mo ti gbé wá. ààrẹ ẹ wojú screen. fún mi ó dẹ̀ wá ń bẹ̀ o. ẹ lè lẹ́rìí big joe gan mọ́ kàbá àmọ́ kan tó ń ṣe fóònù big joe 40:37 ààrẹ ẹ lọ ṣe ìlú fóònù yín big joe. ok a ti rí báyìí. ṣé kí n kà á ni. ms lè kà á yẹ kí ms kà á dàgbọ́dọ̀ yín ẹ kó ms ó yẹ kà á
ẹ mọ̀ pé nínú kùránì yẹn wọ́n ní Muhammadu mú àánú àti ìbùkún wá fún gbogbo aráyé so ṣé àánú àti ìbùkún tó mú wá sí gbogbo aráyé Mẹ́kà lélẹ̀. The messenger, okay. No, ó ti wà lójú ẹ̀ka lójú bíbá àti gbé síta. Now ẹ máa gbọ́ ó ní it was narrated that Aisha said. Aisha sọ wípé. Some people raided the male camels of the messenger of Allah. Àwọn kan náà wọ́n wá digunjalè wọ́n jí ọmú ràkúnmí Muhammadu wọ́n wá jìbù. Milk, okay. Ẹ̀hún náà ni omi ọmú. He caught them. Ọwọ́ pálábá wọn wá ṣẹ́gi. And he had their hands and feet cut off and their eyes. Muhammadu dẹ̀ gé gbogbo ọwọ́ wọn ó dẹ̀ fi yọ ojú wọn. And their eyes gouged out. Muhammadu dẹ̀ yọ ojú wọn jábọ́ ẹni tí wọ́n ló mú àánú àti ìbùkún wá sílé ayé ni Muhammadu. Ṣòmù kan jẹ́ káwọn èèyàn rí ni àánú àti ìbùkún tó mú wálé ayé fún wọn Mẹ́kà nìyẹn onílé ayé Mẹ́kà. Ibi tó bá wà ò ní ṣoríire. Ẹ̀dẹ̀ fi bọ̀bọ̀ yẹn gbàdúrà ọlá Muhammadu ní dáadáa wo ni Muhammadu ṣe òun lè fi máa ń rọ̀wọ̀n àfáà tó máa ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ fún Muhammadu àwọn àfáà kọ̀ọ̀kan ti mọṣẹ́ ibi tí bọ̀bọ̀ Muhammadu yẹn ṣe lọ́ ṣe máa ń gbàdúrà fún pé kó máa tọrọ fún Muhammadu kò wáyé tó darí gbogbo ayé ẹ̀ bí ọ̀rọ̀ movie ni ṣé Prince ti dé. Kó má dàbẹ́ ni pé nǹkan tá a kà yẹn a kàn ká lórí òun rèé núwèé ibi tí wọ́n wá tọ́jú ẹ̀ sí ni táwọn èèyàn ń gbọ́ mi ṣá. Only it was narrated that Aisha said. Aisha ṣàlàyé wípé. Some people raided the male camels of the messenger of Allah. Àwọn kan wá digunjalè wọ́n wá jí omi ọmú ràkúnmí Muhammadu. He caught them. Ọwọ́ pálábá wọn dẹ̀ ṣẹ́gi. And had their hands and feet cut off and their eyes gouged out. Muhammadu dẹ̀ gé gbogbo ọwọ́ wọn ó gé ẹsẹ̀ wọn ó dẹ̀ tún yọ ojú wọn jábọ́. Ẹ wo ẹni tó ló mú àánú àti ìbùkún wá sílẹ̀ gbogbo ayé Mẹ́kà ṣé ẹ wà àánú àti ìbùkún dà lára Muhammadu. Ó mú sọ pé tá a bá sọ̀rọ̀ Muhammadu yìí dé ẹ̀yin tẹ́ mọ̀ Muhammadu gan yẹn máa padà sá fún Muhammadu. Akàn fún yín díẹ̀díẹ̀ ni ò díẹ̀díẹ̀ akàn kẹkàn máa wọ ẹni tí Muhammadu jẹ́. Olórí burúkú ni Muhammadu yẹn. Àyè ń dúró de gbogbo ayé Prince o gbogbo ayé tí Muhammadu wà ń dúró gbogbo ayé ojú Mẹ́kà Mẹ́dínà lọ. Prince ṣe ti dé. Jẹ́ fídíò ó máa bọ́lẹ̀ tó bá yá fún ẹ. Kọ́ máa bọ̀lẹ̀ o. Prince. Kọ́nà pé nẹ́tíwọ̀kì wọn wà dọ̀ yìí nẹ́tíwọ̀kì wọn wà dọ̀ yìí. Òsì nǹkan tó ṣe nẹ́tíwọ̀kì èkó wà dọ̀ yìí. Nǹkan tó ṣe nẹ́tíwọ̀kì tèmi airpiece mo fi ń gbọ́ yìí ni mo sáré wá sí di fóònù. Àwọn ò gbọ́ yín ni. Ìyá mo wà pẹ̀lú yín. Ibo lẹ́nu ẹ fẹ́ fún wa. Yà ẹ ń béèrè question kan mò ń listen sí yín dáadáa lẹ́ẹ̀kan yẹn ẹ sọ wípé Rasulullah sallallahu alayhi wa sallam anabi wípé ìlú Mẹ́kà nìkan ni wọ́n rántí ẹ wá ka kinní kan níṣẹ́ ẹni ṣé mo believe ẹ̀. Àwọn oníṣẹ́ believe ẹ̀ á kà á fún yín ní káyìn náà lọ kà á fúnra yín á ṣe máa bèbè ṣe believe ẹ̀ nǹkan tá a kà tá a rí ẹ̀yin náà lọ kà á ní kí ni tèmi pé ṣe believe. Eléyìí tí a kọ́kọ́ kà fún yín yẹn nínú Al-Qur'an. Tìbẹ́ yìí náà kà ń bẹ̀ wípé the whole world abẹ́ kà ń bẹ̀. Ṣé èyí táwa kà yẹn wọ́n sọ the whole world wọ́n sọ bí tí the whole world yẹn wà ṣèbí Mẹ́kà ni. Ẹ ṣe bí nǹkan tẹ́ ẹ̀ka náà la gbé tẹ̀síìrì wa. Ṣé òun kọ́ la kà ni. Nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ̀síìrì yẹn ní kíkà látòkè ó dárúkọ the whole world ń bẹ àbí kò dárúkọ the whole world. Ibo ló wá ní the whole world yẹn wà. World of ṣe Mẹ́kà ló wà. It's Arab world now. Ó ga o. Prince ẹ̀dẹ̀ fẹ́ máa parọ́ tanra yín Prince ẹ lọ tún kà. Arab world tí wọ́n kọ síbẹ̀ dà. Kí ni ìlú wo ni Mẹ́kà wà? Mẹ́kà tó bá ní ibi ló world ti Mẹ́kà. dárúkọ ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ bòmí bẹ́ẹ̀ àpapọ̀ Mẹ́kà. Yàtọ̀ sí Mẹ́kà ibi ló ti dárúkọ ń bẹ̀. Ìbàdàn wà bí àti Ìlọrin. Ẹ mú jáde. Mo wá ń sọ fún yín pé Arab world ni ẹ̀jẹ̀ sọ pé rárá. Ṣé bọ́n dárúkọ Mẹ́kà ń bẹ̀? That is to tell you Arab world. Kò dé Spain, kò dé Germany, kò dé France. Ṣé nǹkan tí mò ń sọ ṣé kò yé yín ni? Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn nípa Al-Qur'an sọ̀rọ̀ nípa science. ẹ má ẹ̀ tí ì fò lọ síbẹ̀ yẹn jẹ́ ká ẹ má tí ì lọ ọ̀dọ̀ sáyẹ́nsì ẹ̀yìn fi sáyẹ́nsì lẹ́nu ẹ jẹ́ ká yanjú ẹyọ kan náà. mo ti dáhùn ìbéèrè yín lórí the whole world mo ti dáhùn ìbéèrè ẹ dáhùn ẹ ó yá ẹ jẹ́ ká ka ilé ẹ jẹ́ káwà káì tó wà wájú wa yìí
kẹ́yìn náà wá lọ kà fún ara yín. ṣé ìtẹ̀ kálẹ̀ kan yẹn àbí ìtẹ̀ ìṣẹ̀fẹ́ túkà. ìmí lélẹ́yìí ó ṣeé ṣe kẹ́ ẹ má ti gbọ́ eléyìí rí ìta fẹ́ ká kò ṣe ìta kálẹ̀ kan yẹn 12 ṣùgbọ́n kálẹ̀ kan yẹn tẹ́ fi wọlé. ṣé gbọ́. mo ń gbọ́ yín. all right ẹ máa gbọ́ nǹkan tó sọ this Quran 26 verse 198 and 199 àfẹ́ǹkà méjèèjì yẹn. ó ní and if we had revealed it. tí a bá ti sọ kalẹ̀. and if we sent Gabriel with the Quran. tí a rán Gabriel pẹ̀lú Quran wá. unto one of any other nation than the Arabs. sí ìlú mi yàtọ̀ sí ìlú àwọn Arabu ṣé ẹ gbọ́ o ṣé ẹ gbọ́ bíbẹ̀ yẹn. to a person who spoke no Arabic. fún àwọn ìlú tí wọ́n ń sọ èdè míì tí ò ń ṣèdè Lárúbáwá èdè Arabu ẹ máa bá wa lọ o. and he had read it unto them. tí wọ́n bá kà á fún wọn ẹ máa gbọ́ o. unto Quraysh. fún àwọn Qurayshi. they would not have believed in it. wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀ torí kò ń ṣèdè wọn ẹ máa gbọ́ ẹ bá wa lọ o. that is in the Quran. ìyẹn Qurani. because they did not believe in what was in their own language. torí wọn ò gbàgbọ́ nínú nǹkan tó jédè wọn. so how were they to believe in something which is in a different language? báwo ni wọ́n ṣe wá fẹ́ gbàgbọ́ fún nǹkan tó jẹ́ pé ó wá pẹ̀lú èdè míì. Prince ẹ ṣàlàyé. ẹ ṣàlàyé fún wa ẹ jọ̀ọ́. ọ̀nà kó mu láyé. hold on ṣẹ́rí ẹ̀yin fúnra yín gbọ́ àyà tẹ́ ń ka yẹ gbọ́ yé ẹ̀ ń twist ẹ̀ ní ṣẹ́ ń gbọ́. wọ́n ní àwọn lárúbáwá ò ní gbàgbọ́ nínú èdè wọn síwájú yàtọ̀ sí wípé wọ́n máa fún wa nígbàgbọ́ nínú èdè míì bá ṣe ń bára wa sọ̀rọ̀ Yorùbá yìí Ọ̀rúnmìlà tẹ́ ń pariwo Ṣàngó tẹ́ ń pariwo wọn kò lè bá yín sọ èdè míì yàtọ̀ sí èdè tẹ́ gbọ́. báyìí lè sìn yá àti ìbá yín sọ̀rọ̀ Ọ̀rúnmìlà àti ìbá yín sọ̀rọ̀ Ṣàngó eléyìí tó wà níwájú yín yìí sọ̀rọ̀ tó òun là ń sọ. Prince ẹ rí pé tó bá fọ́ etí yín sìn wọ́n máa ní wọ́n rúdù sí yín níbi ìbá yín sìn ṣáà ti bá yín sọ̀rọ̀ nǹkan tẹ̀sán sìn nǹkan tá a jọ ń sọ Kùránì láyé jọ ń sọ ẹ ti ń fẹnu yín já wáyà nǹkan tá a bá jọ ń kà ní kẹka. ẹ lè sọ̀rọ̀ Al-Kùránì ká má mú mísàlù wá fún no ká má pèjúwe wá fún mi. tọ́pìkì tá a bá ń sọ ni kẹ́ dúró sí tá a bá fẹ́ sọ nǹkan míì a máa ṣètò lórí ẹ̀ nǹkan tá à ń sọ ń bí ẹ tí ìyanjú ẹ fẹ́ sá síbò mi ẹ parí ilé tẹ́ bẹ̀rẹ̀ náà. ṣẹgbọ́ ẹ parí ilé tẹ́ bẹ̀rẹ̀. Prince ṣàfẹ́ tì sí wa lọ́rùn pé. ẹ máa káyà ẹ lẹ́yọ kọ̀ọ̀kan kí n máa sọ nǹkan Al-Kùránì yẹn ń sọ fún yín. ok ẹ jẹ́ kí n. ms àwa ti kà ẹ̀yin ẹ̀ka kẹ wá tu fún wa ìbá àti kà ẹ̀yin ẹ̀ka kẹ tu. wá pẹ̀lú Arabic. sálọ pẹ̀lú Prince ẹ̀ka wọ́n ti gbé Kùránì sí ẹ̀ka Kùránì ẹ̀fẹ̀ ẹjọ́ lẹ̀. Al-Kùránì ó ń sọ nínú Suratu Shu'ara ó ní walaw nazzalnahu ala ba'dil a'jami walaw nazzalnahu ala ba'dil a'jami. ẹ tù. àrùn law anzalnahu àrùn ànábì sallallahu alayhi wa sallam ala ba'dil a'jami àrùn sí àwọn àjàmí mi àwọn ẹ̀yà mi ó ti ń bá àyà yìí bọ̀ látòkè mi ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àyà yìí láti bí. ṣáànà bí lọ ń sọ ni àbí báwo kò yé mi nǹkan tẹ̀ ń tú ẹ wo nǹkan tẹ̀ ń tú dáadáa o. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ tú látòkè. kò mọ kéwù ms kò mọ kéwù. ẹ wo nǹkan tẹ̀ ń tú dáadáa o. Prince ibi báyìí ò ní látòkè ẹ ká nǹkan tẹ̀ ká yẹn ká dáadáa Prince ẹ mọ kéwù ẹ ká bíbà lásán ẹ ká bíbà lásán gbogbo yìí ó hàn sí gbogbo wa ẹ ká bíbà. mo ṣì ń lọ sáà ẹ ká bíbà ẹ ká dáadáa. nǹkan tá a máa ń sọ náà nìyẹn kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ máa jà kẹ́ máa bó ìbú ní gbogbo comment section gbogbo post ọ̀hún yẹn kẹ́ máa bó ìbú kẹ́ máa ṣépè tó bá ti wá mú yín wọ̀nà wọn ẹ nílé sàn kankan àfi ebú báyìí sí nǹkan tó wà níbàyìí sí nǹkan ṣọ́rọ̀ ànábì ló ń sọ ẹ ní ànábì ló ń sọ ká gbé lọ sókè àbí kẹ́ máa bó ìbú kẹ́ máa jà ẹ jẹ́ lọ wo gọ́gù. báná bí náà ti ń jà kí. mú tí wọn ta ló ń mú tí wọn Prince ẹ tán máìkì mi kò sẹ́yìn bóyá moderator jẹ máa mú tí wọn yẹ ká gbọ́. ẹ má mú tí wọn moderator ẹ fi wọn lẹ̀. Prince wọn ti ṣí máìkì ó yá. ó dà pé àwọn ọlọ́mùtò ara wọn ò mú tí wọn. mi ò mú tí wọn. ṣé kí n gbé nẹ́sùn wá ní. tí muslim bá wà ń bí ẹ lè wá sókè kẹ wá ran Prince lọ́wọ́ so. muslim ṣe ní tọ̀nà tó tó wọn látòkè ni mi ò fẹ́ tu láti ibi tẹ́yìn ti gbé. Prince ẹ̀ka bíbà yìí ò ní kankan ṣe pẹ̀lú òkè Prince
kùránì yìí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ka kí ni ibẹ̀ yẹn sọ prince yìí ò mọ lárúbáwá ms mo ti get prince yìí ò mọ lárúbáwá. ṣé káwa kà á ni àbí bí ms ẹ̀ bá wọn gbé lọ sókè torí kò tiẹ̀ gbé mi mọ́ èmi ò ẹ bá wọn prince gbé lọ sókè. àmọ́ bóyá ti wọ́n lọ sí gbé báyìí. ẹ wọ́n ní kẹ́ bá wọn gbé lọ sí 197 ẹ bá wọn gbé lọ ọbẹ̀. Okay, 197. Okay. Yeah. They can't waste your time on Jane. Please kọ́ bá yín gbé lọ sáti bẹ̀rẹ̀ 21 kẹ́ máa kábọ̀ láti 1 dé 197. Ẹ bá fẹ́ wọ́n lè bá yín gbé lọ. 197 ni. Prince wọ́n ti bá yín gbé wá o. Tó máa tó mú nǹkan mi wá ni. $197 rèé o. Ṣé advice lọ́wọ́ òun ló mú tààrẹ yẹn kò mú tiẹ̀. Prince wọ́n ti bá yín gbé sí wọ́n ti gbé lọ sẹ́yìn o àbí kọ́ gbé lọ sí 26 láti 1. Prince mute now. Mo ń sọ̀rọ̀ mi ò mí tara mi mo ń sọ̀rọ̀. Ẹ mútu àgbọ̀ yín Prince. Ó yá ìsọ̀rọ̀ báyìí. Wọ́n ti bá yín gbé lọ sí 197. Àbí ibo lẹ ti fẹ́? Ẹ jẹ́ ká lọ sí látòrí 196. Ó dà. ms ẹ kúkú bá wọn gbé lọ sí láti 21 yẹn 1 kọ́ bẹ̀rẹ̀ láti 1. Ẹ má bẹ̀rẹ̀ láti 1 ẹ lọ sórí 196. Ó yá Prince ó wà 196 o. Ẹjọ́ ẹ̀yìn èèyàn wa bá power tap 200 la wà látẹ̀kan káyọ̀ ká ti wọ 500 káwọn èèyàn lè wọlé dáadáa. Ẹjọ́ káwọn èèyàn lè wọlé dáadáa ká fàjà jẹ́ ká fàjà ẹjọ́. Prince ó yá ó ti wà ń bẹ́ẹ̀ tán máìkì ó wá ga báyìí. Ilé kọ̀ǹpútà mi ń ṣeré ni. Ǹjẹ́ ẹ̀kẹ́ yọ kẹ́ delete ẹ̀kẹ́ bá kẹ́ block yẹ̀ dànù. Ẹ̀yin èèyàn àwọn comment section ẹ̀gbọ́n máa ń pààyàn lẹ́rìn. ms bí akẹ́ bá wọn gbé lọ láti 26 ẹ gbé lọ 1. Àbí ká bá yín kà láti 26 1 láti 1 kẹ́ wá máa kà á bọ̀. Verse tó yẹ pé ó simple. Musa. Ó ṣàfẹ́ sọ wípé wọ́n rán sí gbogbo ayé ẹ̀rí kọ́pì. nígbà táwọn àfáà mi wà lókè wọ́n lè ràn wọ́n lọ́wọ́ o tí Prince tó dé. Ẹ̀yin àfáà wa ẹ̀ ṣe wọn lọ́wọ́ Mr. Dre òun ló mú ìṣá rẹ̀. Òun ló mìtà rẹ̀ kò sẹ́ tó mìtà lọ́tẹ̀ inú ìtọ́. Prince bá ṣe é sìn wọ́n lè ní wọ́n tún àwọn ọmọ pọ́ wọn mú tù. Prince àgbọ̀yìn o tó bá pẹ́ tí ń sọ̀rọ̀. Prince àgbọ̀yìn o. Prince ẹ máa lọ tú Kùránì tí yín kọ ẹ̀ tí mọ̀ kankan. Ẹ la orí Prince yìí mọ́kàbá. Filẹ̀ kó má ní wọ́n yọ òun wo gọ́gù ní ẹ filẹ̀ ní sùúrù fún. Ó ti lọ.